Láti mú àtúnṣe bá ìmọ̀ nípa ìlera, ìpèsè abẹ́rẹ́ àti láti mójútó ìlò oògùn lọ́nà tó tọ́, àwọn apòògùn òyìnbó kó ipa pàtàkì nínú ètò ìlànà àwùjọ, pàápàá jùlọ nínú àwọn agbègbè tí kò ní àǹfààní sí àwọn apòògùn òyìnbó. Nípa àkòrí ọdún yìí fún ọjọ́ àwọn apòògùn òyìnbó tí ó jẹ́ rò nípa ìlera, rò nípa apòògùn òyìnbó, Think Health, Think Pharmacist. Apòògùn òyìnbó Fausat Adeleye ti ilé ìwòsàn gbogbogbò Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn sọ pé láti rò nípa ìlera túmọ̀ sí láti rò nípa àwùjọ tó ń fi àlàáfíà àti ìlera àwọn aráàlú sí ipò àkọ́kọ́. Nígbà tí rò nípa apòògùn òyìnbó jẹ́ láti rò nípa akọ́ṣẹ́mọṣẹ́ tó ń mú ìran náà wá sí ìmúṣẹ. Apòògùn òyìnbó Adeleye tún sọ pé ó ṣe pàtàkì kí ìbáṣepọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wà láàárín àwọn oníṣẹ́ òògùn òyìnbó, àwọn olùtọ́jú aláìsàn, apòògùn òyìnbó àti gbogbo àwọn olùpèsè ìlera ní ilé ìwòsàn. Ó sọ síwájú pé bí àwùjọ ṣe ń dojú kọ ìdàgbàsókè ìtọ́jú, àìní àjọṣepọ̀ pẹ̀lú ọrọ̀ ajé àti bí ìṣòro ṣe ń bá ìgbìyànjú tí gbígbógun ti kòkòrò inú ara àti bí ojú ọjọ́ ṣe ń yí padà, àwọn apòògùn òyìnbó jẹ́ pàtàkì fún ààbò, dídín ìnáwó kù àti wíwà ní àrọ́wọ́tó fún ìtọ́jú aláìsàn. Ó sọ síwájú pé bí àwùjọ ṣe ń dojú kọ ìdàgbàsókè ìtọ́jú, àìní àjọṣepọ̀ pẹ̀lú ọrọ̀ ajé àti bí ìṣòro ṣe ń bá ìgbìyànjú gbígbógun ti kòkòrò inú ara àti bí ojú ọjọ́ ṣe ń yí padà, àwọn apòògùn òyìnbó jẹ́ pàtàkì fún ààbò, dídín ìnáwó kù àti wíwà ní àrọ́wọ́tó fún ìtọ́jú aláìsàn. Láti iléeṣẹ́ NTA, Blessing Adéoyè ló ṣe àtúpalẹ̀ ìròyìn náà.